nígbà yẹn wọ́n máa ń sọ pé lẹ́yìn Alhaji Sefu Alao wípé àfi tí Alhaji bá ṣe gbogbo tó fẹ́ ṣe tí wọ́n bá dàgbàdàgbà tí wọ́n bá dógbó olórí míì kó tó lè gbérí gbogbo kí ni ẹ ń gbin ó ń dẹ́rù bà wá láwọn ọgbà yẹn lèmi náà fi wò gbà jẹ́ kí n tún pọ̀ sí Òkè Rajà ṣàǹrà àwọn olórin tí wọ́n ń ṣe normal ní Èkó by the end of the day ìlú yìí náà la padà wá ń ṣe nǹkan tá à ń ṣe. Ìbà Lágòdò Ìbà Lágòdò Ọlálékè ti dé o ìbà Ọlọ́run ọba tó láyé pẹ̀lú ọ̀run o ìbà Ọlọ́run ọba tó láyé pẹ̀lú ọ̀run o ìbà Lágòdò Ọlálékè ti dé o. ṣe rí ibi tí àwọn òye mosque yìí ó jẹ́ pé báà kan ló wà ń bẹ̀ tẹ́lẹ̀. mosque yìí báà kan ló wà ń bẹ̀ ìyá wa kan ló ń tọ́ tí ń bẹ̀ ìyá àbèjì so gba àwọn onímọ́tò ọ̀nà Ìbàdàn bíbá yìí aṣèrò gara yìí kọ́ bẹ́ẹ̀ ibi iná ti máa ń ṣe fàájì ibi iná ni mo tún wá bẹ̀rẹ̀ jọ́ǹpù mi yẹn lórí pé àwọn ará àgbòrò bẹ̀rẹ̀ sí wò pé eléyìí tó máa kò ṣeré o first time wọ́n fẹ́ ṣe ìkórè ní 1996 so bọ́n kàn ṣe lọ gbarinṣẹ́ nìyẹn pé màá mi máa dáná oúnjẹ fáwọn onílù tí n bá lọ pè ní ìletò kejì wọ́n bá mi ṣe practice. lékè ìgbà tá a relocate láti ibì kan sí ibì kan gẹ́gẹ́ ni màá má gbàtà sílẹ̀ lékè yan dá ó mo fi sí àdátánù láti ibẹ̀ mo sanwó ata ìgbà tá a relocate láti ibì kan sí ibì kan ìgbà tá a relocate láti ibì kan sí ibì kan. láàárín àwọn àtàjọ ń ṣiṣẹ́ kan náà bí ọ̀tá máa wà láàárín àwọn ọmọọṣẹ́ olórin á wà láàárín àwọn olórin tàjọ ń ṣiṣẹ́ kan náà tó bá ti gbogbo iṣẹ́ tí wọ́n bá ń ṣe tó bá ti mọ̀ ọ́ ṣe ju ara wọn lọ kò sọ́gbọ́n lára ẹ máa wà. èyí tó jẹ́ ọjọ́ kan tí mò ń ṣe jump nínú àdátán bíbá yìí onìkan náà àwọn èèyàn mi ní ìyàwó ń ṣe ọdún ara gbó nǹkan oníṣẹ́ ká lọ síbẹ̀ ẹ mọ̀ mi ò lè gbọ́ ọ̀rọ̀ owó kó má tara jé wọn onírinṣẹ́ pé báyìí ló ṣẹlẹ̀ a máa mú fún bíbá yìí gbogbo abá kó irinṣẹ́ sínú mọ́tò abá dé inú ìlú tá à ń sọ yìí báyìí park ìjẹ́kọ́lẹ̀ lọ pé ìyá alára gbó wá kó wá sanwó irinṣẹ́ ìyẹn bá dé ló ní owó pélére pé ta ló pélére wá ẹni tó pélére wá náà ni ká lọ má súnmọ́ onímọ́tò àti oníṣẹ́ pé ká máa lọ báyìí ìjọba ṣe ní ìkọsínà tá a fẹ́ ṣe. onímọ́tò yarí kanlẹ̀ pé àfi kí n fi wọn kan dúró lọ́dún yẹn lọ́hùn television white and black kékeré kan ṣo tó lè jẹ́ set tó wà nínú ibi tí mò ń sùn television ni mo wá fẹ́ dúró ìjọ yẹn ni mo kó ń bọ̀ pé ṣé màá kọrin ìmọ̀ṣá. lónílálékè yànda o ọpẹ́ ló yẹ mí nínú olórin nílẹ̀ yìí o ọpẹ́ ló yẹ mí torí tẹ́rú bá mọ ọnù rò ó yẹ kó ṣọpẹ́ fáláhùsá ti torí pé nínú olórin tó ń bẹ lágbàáyé tán bá ń sọ̀rọ̀ olórin tó ní lẹ́fù wo wọ́n tó ka mẹ́ta wọn ti ka lálékè mọ́ tó rọ́gbọ́n orí mi ò láfiwé olúborí fújì kọ́lọ́ máa báyọ̀ mi jẹ́. ní àgbáyé wọ́n tó ka 1 to 3 ta ni number 1. bàbá wa K1 ká tún mú àwọn bírọ́dà wa àwọn bàbá wa èmi ní King Dr. Alhaji Sefu Alao King Dr. Saheed Òṣùpá lọ bẹ́ẹ̀. ó ti di mẹ́ta ẹni tó bá ń ka 1 to 3 wọ́n á pè yín òun mo ṣe fẹ́ kẹ́yìn fúnra yín ká. ẹ ṣe mọ̀ pé àpèmọ́ra là ń pè tèmi dire. ṣe délé bọrin ni àbí báwo lórin ṣe jẹ́ báwo lẹ ṣe pàdé ẹ̀. ẹ̀bùn ni àmúwá látọ̀run ni sí mo lọ sí primary school Òkèrè Ojúlé Olúmọ primary school Òkèrè Ojúlé. bó nìyẹn wà. ní Kila road ní along Ìbàdàn road so ìyànà Ẹ̀fọ̀n láti máa yà so ibẹ̀ mo ti ka primary school mi so àti school yẹn náà ti làwọn tíṣà ti ń rí pé kí ló ń ṣẹlẹ̀ so wá pò pé nígbà tá a fẹ́ ṣe end of the year entertainment a máa ń ṣe ní school tó a máa ń ṣe send off a máa ń fi ṣe final year so wọ́n rí pé máa ń kọrin l'assembly wọ́n ṣàpè mí jáde pé pẹ̀lú irinṣẹ́ tán kólẹ̀ yìí pé. irú orin wo lẹ ń kọ l'assembly ń báyìí ṣé fújì náà ni. máa ń kọ fújì wọ́n máa ń pè mí jáde ní break time náà ti máa ń kọ ní school yìí ní school ní primary school. okay. so yẹn lọ́wọ́ àrò tó fi wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ pé ó yẹ kó lè perform ní ọjọ́ entertainment gangan mo ṣáà bíeré mo dẹ̀ ṣe nǹkan yẹn ó make sense gan tí Ọlọ́run dẹ̀ fún wa ṣe mo ṣáà wò pé jẹ́ kí n kó nọ́mọ̀ nǹkan yìí so bí mo bẹ̀rẹ̀ nìyẹn. ìgbà tí mo kúrò ní school mi yẹn mo padà wá sí ìletò wa ní ibi tá a gbé ti bí mi lọ́mọ ní Bàbákúpa lọ́nà Aláàgbà ń bíbá ní Ọ̀rẹ́dá local government
so ibẹ̀ mo ti develop first time wọ́n fẹ́ ṣe ìkórè ní 1996 so bọ́n kàn ṣe lọ gba irinṣẹ́ nìyẹn ìyẹn ni first show tí mo kọ́ lè sọ pé à ń ṣeré ìta. ṣé kórè ṣọ́ọ̀ṣì àbí kórè abúlé? ìkórè abúlé tí ó jẹ́ pé màá mi máa dáná oúnjẹ fáwọn onílù tí n bá lọ pè ní ìletò kejì wọ́n bá mi ṣe practice so practice yẹn làwọn ọmọ ìlú rí tán wò pé ó yẹ kí ẹ lè perform lọ́jọ́ ìkórè tó fi jẹ́ pé ní ọdọọdún èmi ni wọ́n máa ń pè so abúlé àdé máa ń pín sí méjì ibì kan wà bàbá pupa òjò àwọn òjò yẹn máa pe eléré míì ìgbà yẹn wọ́n máa ń pe Gbénga Àdìsá Simbona Gbénga Àdìsá wọ́n dẹ̀ máa ń pe Jẹ̀lílì Babátúndé Jẹ̀lílì àwọn méjì tó máa ń pè nìyẹn ṣùgbọ́n tó ti di pé èmi náà ti bẹ̀rẹ̀ báyẹn wọ́n wá ń ṣe kinní yẹn papọ̀ ní pé èmi ni màá play fún everybody. Láti ibi tí abúlé ti bí mi yẹn tó ti raise me up yẹn abúlé kan ti next sí wa à ń pè bẹ́ẹ̀ ìdá àwọn yẹn fẹ́ ṣe iléyá yẹn ló tẹ̀lé kórè wa wọ́n pè mí lọ sí ìdá yẹn láti ìdá yẹn àwọn tó jẹ́ close village tó súnmọ́ abúlé mi yẹn Ṣódérù àwọn yẹn náà pè mí fún January 1st so yẹn ni show kẹta wọ́n tún pè mí lọ sínú Alágbàgbà láti bẹ̀ ni mo ti rò pé yes ìgbà tí mo kú ti ṣe tọ́nà yẹn ni mo fi mú wá sí Ìgbò. Ṣe rí ibi tí àwọn òye mosque yìí ó jẹ́ pé báà kan ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ mosque yìí báà kan ló wà ń bẹ̀ ìyá wa kan ló ń tọ́ tí ń bẹ̀ ìyá àbèjì so gba àwọn onímọ́tò ọ̀nà Ìbàdàn bíbá yìí aṣèrò gara yìí kọ́ bẹ́ ibi iná ti máa ń ṣe fàájì ibi iná ni mo tún wá bẹ̀rẹ̀ jump mi yẹn ibi mo ti bẹ̀rẹ̀ jump débi pé àwọn ará àgbòrò bẹ̀rẹ̀ sí wò pé eléyìí ó máa kò ṣeré o ó ti ń súnmọ́ bí 1999 gbogbo gba tí èmi dé gbòòrò tí mo bẹ̀rẹ̀ sí play jump mo máa ń gbọ́ wòóṣkẹ́ so èmi náà lọ ságbo Musiliu mo dẹ̀ rí pé ó kọjá rẹ nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgò so ó bá wọn lẹ́nu ẹni bàbá náà jẹ́ sí mi tó jẹ́ pé láti junction àdátún yẹn lọ sọ́nà Òkèrò padà sọ́nà Kúgbà lọ sọ́nà Sàláké díẹ̀ báyìí ló máa ń pàǹtí mi. ǹjẹ́ ọ̀lẹ́yìn máa ń ṣe show fáwọn èèyàn bí? èmi máa ń ṣe ní Friday ìgbà míì náà Sunday tèmi bá ti fẹ́ play mi ò ní lè lọ sọ́hùn torí àwọn tèmi tí wọ́n máa wà pẹ̀lú. nígbà tí mo dẹ́gba wọ́n introduce mi sí meeting Fullman ní Mọ́kọ́lá so ibẹ̀ ni mo ti meet àwọn olórin tí mo mọ̀ pé yes àwọn àgbẹ̀ olórin kan tó wà ẹ̀rú bọ̀dá mi Bọ́lọ́mọpé Landoma Akàngbé Tobacco àwọn Sati Arijo ń wá láti fọwọ́ bá a ṣe meeting gbà yẹn ni Sati Arijo Tọ́lání Saheed Santoma so gbogbo àwọn olórin tí mo bá bàbá mi tí wọ́n sí láyé mọ́ yìí Ìṣọ̀lá Sáù Kàbòbò gbogbo àwọn tí wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ sínú meeting. Tobacco náà ò sí láyé mọ́. Tobacco náà ò sí láyé mọ́ kọ́lọ́mbà àfọ̀run kẹ́ wọn. Musiliu Àdìsá náà ò sí láyé mọ́. bẹ́ẹ̀ ni kí Ọlọ́run bá kó dẹlẹ̀ fún wọn so gbogbo àwọn ẹni wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ sí meeting yẹn ní Mọ́kọ́lá hotel nígbà yẹn. ìyànjú yẹn ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́ mo ṣe first album tí a pè àkọlé ẹ̀ ní Current ìyẹn jẹ́ bí 1999 yẹn náà lẹ ṣe first album. bẹ́ẹ̀ ni mo ṣe first album. nínú Current mi mo kọ ìbà lágòdò Ọlálékè ti dé o ìbà lágòdò Ọlálékè ti dé o ìbà Ọlọ́run ọba tó láyé pẹ̀lú ọ̀run o ìbà Ọlọ́run ọba tó láyé pẹ̀lú ọ̀run o ìbà lágòdò Ọlálékè ti dé o. Current yẹn mò ń fi sọ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àsìkò yẹn. wọ́n ní gbogbo ẹ̀mí tó jọ wọ́n ní ilé ayé yìí ó ti di dandan wọ́n ní láti jọpọ̀ ní àpẹẹrẹ ọ̀pọ̀ lọ́rọ̀ ànsẹ̀ tó gbòde níta GSM ẹ̀rọ alágbèéká máa ní bàbá Ọbásanjọ́ wọ́n ti bá wa ṣe kan yẹn ná máma pè hàn lójú títì ewu gidi ni máma kọ́ tó bá ń drive express o ewu ń bẹ níbẹ̀ torí pé ayọ̀ ń pààyàn. ìgbà àsìkò yẹn ni fóònù dé. wọ́n ṣe pé ẹ mọ̀ gbogbo ìgbà yẹn náà wọ́n ṣe pé bóyá èèyàn kan rẹ́dì láti sponsor olórin up till now tábàpá 15 naira bí kí n pín 20 naira fáwọn ọmọọṣẹ́ mi kí n tọ́jú 10 naira kí n náà dún lórí 20 naira tó kù wọ́n yẹn là ń rí jọ ó dẹ̀ lọ́mọ captain kan a máa ń pè ní Saheed Bata yẹn mo fi ṣe captain band mi yẹn la máa ń tọ́jú wẹ́n sí lọ́wọ́ tó wẹ́n bá ti ń ṣàràjọ la máa kó lọ fi deposit studio bá ṣe ń ṣe up till now nìyẹn. lẹ́yìn Current yẹn mí wo lẹ tún wá ṣe. lẹ́yìn Current mo ṣe appreciation. àwọn wo lẹ appreciate.
mo fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀bùn tó fún mi. Appreciation níbẹ̀ mo ti kọ́ appreciation mo dúpẹ́ olóore bàbá gbọ́pẹ́ mi. Appreciation mo dúpẹ́ olóore bàbá gbọ́pẹ́ mi. Ọlọ́ya ń jó fọya oníṣàngó jó fún Ṣàngó, ọlọ́sùn ń jó fọ́sùn eléṣù ń jó fèṣù o sátìyà mo mọ̀ pé wá. Appreciation mo dúpẹ́ olóore bàbá gbọ́pẹ́ mi. Mo ní tẹ́lẹ̀ rí lèmi sọ pé tọ́lọ́mbà lè bá mi ṣe pé mi máa dúpẹ́ gidi gan lọ́wọ́ Ọlọ́run ọba tó láyé tó lọ́run elétí gbàròyé o. Òun ló ní kí n máa fòyà wípé òun bọ̀ wá bá mi ṣe o. Ó ní kí n máa bẹ̀rù wípé èrè tèmi ń bọ̀ wá. Ó ní kí n máa bẹ̀rù wípé èrè tèmi ti dé. Ó ní kí n máa bẹ̀rù wípé èrè tèmi ń bọ̀ wá. Yẹn la appreciation. Lẹ́yìn appreciation ńkọ́? Ó ṣe settlement. Kí ló ṣẹlẹ̀ tẹ́ ń settle? Settlement yẹn wáyé nígbà tí mo relocate láti bíbá ẹ lọ sí Sango. Nígbà yẹn wọ́n máa ń sọ pé lẹ́yìn Alhaji Sefu Alao wípé àfi tí Alhaji bá ṣe gbogbo tó fẹ́ ṣe tí wọ́n bá dàgbàdàgbà tí wọ́n bá dógbó lórí míì kó tó lè gbérí. Gbogbo kíní yẹn ń gbin ó ń dẹ́rù bà wá láwọn ọgbà yẹn lèmi náà fi wò gbà jẹ́ kí n tún pọ̀ sí Òkè Rajà ṣàǹrà àwọn olórin tí wọ́n ń ṣe normal ní Èkó. By the end of the day ìlú iná la padà wá ń ṣe nǹkan tá à ń ṣe ẹgbà ìyẹn ló ń ṣe mí gbà yẹn ló ń ṣe mí. Ẹ wá lọ settle sí. Mo wá lọ relocate sí Sango. Ẹ wá pè ní settlement. Ìgbà ibẹ̀ ni mo ti ṣe settlement. Kí lẹ kọ́nú ẹ̀? Mo ní ìjọba alágbólé fújì kò yẹ kó lè dìjà sílẹ̀ ẹ̀yìn àgbà tọrọ yìí kan ẹ̀yà bá wa pẹ̀tù sí o. Torí orúkọ tó dáa gangan là ń bẹ̀ràn kó jẹ́ nínú gbogbo gbàráyé ló mọ̀ yẹn Sule Alao ìjọba new generation ayé pọ́nlé Ọ̀túnba K1 Làlàbí Pasuma jẹ ètò onífújì látàwẹ́wẹ́ Sule jẹ àrẹ̀mọ onífújì ní Múrímì Thunder jẹ ọba orin Lakórèdé Òṣùpá Sáyídì jẹ mo ní ẹjẹ abáláyọyọ kíre tiwa lédè ká má fọ̀tẹ̀ bá wọn níṣe jẹ torí fújì ti borí náà nínú gbogbo orin tó kù lẹ́yìn ẹ má jẹ́ ká dárúgùdù tó tún lè fa ṣóòkì o ká má fọ̀tẹ̀ bá lọ síwájú fújì jẹ torí ohun tá a bá ṣe sílẹ̀ làbọ̀ wá bá ká lọ rántí àwọn ọmọ wa tí ó padà wá kọrin. Kí ló tún wá gbé yín padà sábẹ́òkúta? N tó gbé mi padà ni pé bí mo sọ pé mo kúrò ní Abẹ́òkúta náà tó tí mo relocate sí Sango láàrin ọ̀sẹ̀ màá lọ show mẹ́ta ní Abẹ́òkúta bóyá máa wò pé bóyá láàrin 15 days ẹ̀ẹ̀kan ṣo ni màá lọ show ní ìgboro lọ́n bóyá Gbàdo àbí Sango. Ó wá jẹ́ pé Abẹ́òkúta yẹn náà ni mo tún ti ń rí òde gbàjù. Àwọn ọmọ mi tí mo ní mo mú lọ sọ́hùn Abẹ́òkúta yẹn náà ni mo ti wá ń rí owó tí mo fi ń fìdí wọn. So ìdí nìyẹn tí mo fi relocate. Ẹ jẹ́ ká náà tún relocate sábẹ́ ilé. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán. Gbẹ̀yìn tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà. Ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Nígbà máa dé máa wò pé jẹ́ kí n máa ṣáàṣì fún ọ́fíìsì mo ṣáàṣì ń fi wẹ́lọ̀ lọ́wọ́ ní ọwọ́ àwọn èèyàn mi wọ́n sọ pé àfi kí bàbá ìbíkúnlá mọ́sùkú wọ́n ṣe kí wọ́n wo gbogbo ibi tí wọ́n fẹ́ wó tán ká mọ ibi tí space kù sí kí n lè mọ ibi tí màá wá àyè ṣe so nígbà mo wá ń wá àyè kiri náà wá tún jẹ́ pé ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ jump mo kàn pé màmá wa ìtàn hàn bíi pé mo nídìí space kankan kan ìfún kan kó tẹ̀ pé bus cutter lẹ́yìn inú lẹ́yìn nǹkan sọ bánà Mr. kan lè máa rí bí wá mi sí wá jẹ́ pé òkè yìí ni wọ́n wá fún mi so ìdí nìyẹn láti kọ́ bẹ̀rẹ̀ jump l'Abẹ́òkúta gbà ọdún mélòó lẹ lò ní Sango yẹn. Mo lò 30 years mo ṣe kó padà sí 30 years lẹ lò Sango 30 years ni mo lò. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lọ Sango tó náà
eré ẹ tún gbèrè lábẹ́òkúta. Abẹ́òkúta ni mo ti ṣe gbèrè tí mo ṣe jù. Láàárín oṣù tí n bá ṣeré méjì lọ́hùn mo ti ṣe eré 15 ní Abẹ́òkúta. Àwọn kan dẹ̀ ń sọ̀sọ́kùsọ pé tó bá pé tí ọba kan ò bá kú ọba kan ò lè jẹ́ Àlàó ò ní jẹ́ kẹ́ rọ́nà lọ kankan bẹ́ẹ̀. Àlàó náà ló wá di ẹni pé tó jẹ́ pé gbogbo ohun tá à ń ṣe ni wọ́n ń fún wa ní backup lórí ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because wọ́n show love ẹ̀ sí mi tán. Ṣerú launching tí mo ṣe ní May 14 tó kọjá, Alhaji King Dr. Sefiu Alao Kadoso Ògúndáìbà wọ́n wá síbẹ̀ wọ́n dẹ̀ ṣe ohun tó yẹ kán ṣe. So wọ́n dẹ̀ tún promise mi pé mọ́tò tí mo ní mo fẹ́ rà fún àwọn ọmọọṣẹ́ mi kí n lọ wówó làjà àwọn afówó làjì tó kù. Bàbá mà ní fádà o fọ́mọ lọ́jọ́kọ́jọ́ Ògúndábèdé ní godfather number 1. Bàbá gbogbo wa l'Àlàó Sefiu ọmọ mọ́gájì olórin àgbọ́n má lè lọ. Àlàó ṣe ń ṣe bẹ́yìn lẹ́ ń bínú orí lékèèyàn dá lọ́mọ tó mọ wọ́wẹ́ o èmi lọ́ba generation wọn lè mi mà ló kàn o. Mo ní kọ́lọ́hún máa bá ń pàlà o Ọlọ́hun máa bá ń pàlà o kọ́lọ́hún máa bá ń pàlà o Ọlọ́hun máa bá ń pàlà o. Ọmọ Adékúnlé ò ní tètè kú o Sefiu Alao ní tètè lọ́lọ́hun máa bá ń pàlà o. Bàbá Sefia Ọlọ́hun máa bá ń pàlà o Ọlọ́hun máa bá ń pàlà o. Ọmọ Adékúnlé ò ní tètè kú o Sefiu Alao ní tètè lọ́lọ́hun máa bá ń pàlà o. Bàbá Sefia. Now lẹ́yìn settlement yẹn record mi ìwò lẹ tún ṣe. Lẹ́yìn settlement mo ṣe great success. Nínú great success mo kọ ẹ jẹ́ ká máa rántí pé ní lọ lánàá o. Ẹ jẹ́ ká máa rántí pé ní lọ lánàá o. Ká má gbàgbé wípé ní tún lánàá là. Ká má gbàgbé wípé ní tún lánàá là. Tọ́jú ẹni ọ̀rẹ́ mi kò lè bá rọ̀ lálù. Ká ṣe jẹ́jẹ́ ká má taṣọ àgbà mọ́lẹ̀ o. Lẹ́yìn great success yẹn ńkọ́. Lẹ́yìn great success yẹn ni mo wá ṣe my turn. Kí lẹ tún sọ ń bẹ̀? Nínú my turn mo ní level mi ti yàtọ̀ sí ìgbà kan o. Ọlọ́run ọba ti fèsì sọ̀rọ̀ mi. Àní level mi ti yàtọ̀ sí ìgbà kan o. Ọlọ́run ọba ti fèsì sọ̀rọ̀ mi. Ẹni Ọlọ́run bá ń fẹ́ lọ́mọ èèyàn ń tẹ̀lé o. Level mi ti yàtọ̀ sí ìgbà kan because tẹ́lẹ̀tẹ́lẹ̀ yíyan dáadé o. A kàn ń ṣiṣẹ́ ni a ò máa rí kókó. Àní tẹ́lẹ̀tẹ́lẹ̀ yíyan dáadé o. A kàn ń ṣe ni a ò máa rọ́ ọ̀yọ́. Kò sálábàárò kò máa sẹ́nìkan. Èsì promoter kò sí mákẹ́ta. Ẹ̀rí nígbà tọ́lọ́run wá dé o. Kò yé mi náà mọ́ o. Bó ṣe já sọ pé ṣẹ́rí wọ́n bá ń compose orin fún yàn. Téèyàn bá dojú interview báyìí. Ìgbà ló máa mọ̀ pé tí wọ́n compose fún òun yẹn kò lè work. Abínibí ni ó dẹ̀ yàtọ̀ sí ability. Fúnra mi ni máa ń compose. Kò sígbà tí ò ń ṣẹlẹ̀ wọ́n lè sọ̀rọ̀ àbí kán pòwe kan gbogbo ní mínísì mi àbí kéèyàn méjì kí wọ́n máa sọ̀rọ̀ kéèyàn kankan sọ gbólóhùn kan tó tì kí n bẹ́ẹ̀ mo gbá mo rí sí pẹ̀lú nǹkan tẹ́lẹ̀ sọ yìí. Tí n bá sáré wò pé gbólóhùn báyìí tí n bá ní nǹkan mo fẹ́ fi ṣe máa kàn lẹ́sẹ̀kẹsẹ̀ a lè wà láàrin èrò kò lè ṣe bí ẹni tó gbé fóònù sí etí kejì tẹ́ rìkọ́dì máa kọ orin yẹn sí orí fóònù máa sáré. Ok mo ń bọ̀ mo fẹ́ test yín sìn nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí èmi ní ká relocate síbí láàrin èèyàn àti màmá kan ẹ fi kọrin fún mi. Bí nǹkan bá ṣẹlẹ̀ níbì kan tó bá fẹ́ bójú ẹni jẹ́ èèyàn ní láti kúrò níbẹ̀ yẹn kó relocate lọ síbòmíràn lékè ìgbà tá a relocate láti ibì kan síbì kan ìgbà tá a relocate láti ibì kan síbì kan jẹ́jẹ́ ni màmá gbàtà sílẹ̀ lékè yan dá mo fi sí àdátánù láti ibẹ̀ mo sanwó ata ìgbà tá a relocate láti ibì kan síbì kan ìgbà tá a relocate láti ibì kan síbì kan mo fi sí àdátánù sanwó ata mo fi sí àdátánù. Ìyẹn ni challenges tó ṣẹlẹ̀ ìgbà tá a relocate láti ibì kan síbì kan. Rẹ́kọ̀dù mi ìwo lẹ tún ṣe lẹ́yìn tẹ̀tún? Lẹ́yìn my turn mo ṣe movement. Owó iná lẹ tún fi ń ṣe? Bẹ́ẹ̀ ni sà. Kí lẹ tún kọ́nu movement? Nínú movement ọ̀pọ̀ èèyàn ṣe bẹ́ẹ̀ mi mà ní wọn mọ̀ pé mi kọ́ wọn mọ̀ pọ́lọ́hún lókè lòun fún mi lọ́gbọ́n wọn ṣe bẹ́ẹ̀ mi mà ní wọn mọ̀ pé mi kọ́ wọn mọ̀ pọ́lọ́hún lókè. Lẹ́yìn movement yẹn ń kọ́ ìmí ìwo lẹ tún ṣe? Lẹ́yìn movement mo ṣe betrayal is a long story ọ̀rọ̀ manager mi kan ni. So pẹ̀lú ẹni tó advice mi fún gbogbo ìmọ̀ràn tí àwọn èèyàn fún mi nígbà yẹn pé kí n relocate nígbà yẹn. So láì mọ̀ pé ìrìn àjò bíi 15 years tèmi àti ẹ̀ náà jọ ń rìn lọ́la pé mo fi inú tọ̀. Kí lẹ wá kọ́nu betrayal? Ilẹ̀ dídá ní pọ́rẹ́ tá a bá finú tọ́
ilẹ̀ dídá ní pọ̀rẹ́ o alájọbí ni yóò pa ikùn ẹni tó mọ ni tó tún ń ṣe ni ọ̀dàlẹ̀ balẹ̀ kú o ọ̀dàlẹ̀ balẹ̀ lóhùn ẹ̀dá bá gbìn ló máa ká ilẹ̀ dídá ní pọ̀rẹ́ tá a bá finú tọ́ ilẹ̀ dídá ní pọ̀rẹ́ o alájọbí ni yóò pa ikùn ẹni tó mọ ni tó tún ń ṣe ni ọ̀dàlẹ̀ balẹ̀ kú o ọ̀dàlẹ̀ balẹ̀ lóhùn ẹ̀dá bá gbìn ló máa ká. Lẹ́yìn betrayal yẹn ò ní why me mo ní kí ló dé tẹ̀ wá di ògo mi àbẹ́mọ̀pọ̀ ọlọ́run ló ń tọ́nà ògo mi ìlérí ọlọ́run lórí mi ló ń ṣẹ o ẹ̀jẹ̀ lọ jáwọ́ kẹ́ má bá a já ṣẹ o. Ẹ mọ̀ pé lágbolé orin àwọn rúkèrúdò máa ń ṣẹlẹ̀ débi pé àwọn èèyàn ò gbà kí ló dé especially ìgbà tí bàbá King Dr. Alhaji Sefu Alao Kadoso tí wọ́n rí i pé kò sí nǹkan tí mo ṣe tí mo pè wọ́n tó dẹ̀ rí i pé àpọ́nlé tí wọ́n fún yẹn ń pọ̀ àwọn èèyàn dẹ̀ ń torí yẹn àìmọye àwọn fáǹsì wọn tí wọ́n ń pè mí tí wọ́n ní interest sí mi tí wọ́n ń pè mí lélẹ́rẹ́ so ọ̀tẹ̀ yẹn ó ń ṣẹlẹ̀ látara bẹ̀ ó ní mo ṣe wò pé ó ṣe jẹ́ mi kí ló dé tẹ̀ wá di ògo mi àbẹ́mọ̀ pọ́lọ́hún ló ń tọ́nà ògo mi ìlérí ọlọ́run lórí mi ló ń ṣẹ o ẹ̀jẹ̀ lọ jáwọ́ kẹ́ má bá a já ṣẹ o mo lọ́rọ̀ lé ayé o wa tiẹ̀ yé mi mọ́ o tó bá lówó láàyè yìí wàhálà bó lówó láàyè yìí owó gun ni àgàgà tó bá rí jẹ̀rí mu wò láyé tó bá rí jẹ̀rí mu wò láyé tó bẹ́gbẹ́ pé tó tún bọ́ gbà rẹ tó tún rọ́wọ́ yọ̀ nídìílé àná rẹ tán ò mọ bó ṣe àpùn tó lọ́ fi ṣe yánú wọn ò mọ̀nà tọmọ gbà tó fi délẹ̀ ìlérí ọmọ ẹ̀dá ádámọ̀ pẹ̀lú ìṣe wọn ẹ̀dá ọmọ ìbùnú pẹ̀lú ìwà wọn á fẹ́ máa wá di òfin tó láti bá ohun tó dàjẹ́ ẹ̀kànlẹ̀ pátá o ènìyàn burú má jẹ́ kàn mọ́ òde ẹ̀bọ́mọdé ò bá tàn ó máa bá àròbá dẹ̀ ni bàbá ìtàn à ń gbọ́ nínú àwọn bàbá wa tí wọ́n ti síwájú wa nǹkan tí wọ́n ti face irú King Dr. Alhaji Sefu Alao Kadoso àwọn náà sọ lóríṣiríṣi pẹ̀lú nǹkan tán ti pass through pé àwọn kọ́kọ́ lọ bóyá ṣe sọ̀fíà àbí nǹkan bẹ́ẹ̀ yẹn ìgbà táwọn dé inú igbó lè jò yọ àwọn jápa kúrò ńbẹ̀ àwọn tó lọ fèsì nǹkan ṣe mẹkáníìkì jáàkì yẹ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan yẹn ló máa ń fà káwá tún fìyẹn sílẹ̀ àìmọye ogun ìdílé tó jẹ́ pé wọ́n láti wò pé wọ́n ti rí ogun ẹ̀ ọ̀nà tó lè fẹ́ tọ̀ yìí wọ́n dẹ̀ ti lọ search nípa wọn ti rí pé ó máa múlẹ̀ wọ́n á máa sáré ẹ̀ kiri gbogbo nǹkan yẹn ló rọ̀ mọ́ iṣẹ́ fújì èyí tó tún wá pabambayì láàrin àwọn tájọ́ ń ṣiṣẹ́ kan náà bí ọ̀tá máa wà láàrin àwọn ọmọọṣẹ́ olórin á wà láàrin àwọn olórin tájọ́ ń ṣiṣẹ́ kan náà tó bá ti gbogbo iṣẹ́ tí wọ́n bá ń ṣe tó bá ti mọ̀ ọ́n ṣe ju ara wọn lọ kò sọ́gbọ́n ìlara yẹn máa wà. Challenges tí mo face kàn ṣe gbẹ náà lèèyàn lè sọ but èyí tó jẹ́ ọjọ́ kan tí mò ń ṣe jump nínú àdátán bíbá yìí ní agboolé Saudi kò ń ṣe bí gangan kò tún lọ tún mò ń shift káàkiri tó padà lọ ṣe jump níjọ́ kan nínú agboolé Saudi ní àdátán mo ń ṣe jump yẹn lọ́wọ́ ó kù díẹ̀ ká stop onìkan náà àwọn èèyàn mi ní ìyàwó òun ṣe ọdún ara gbó kí n kó oníṣẹ́ ká lọ síbẹ̀ ṣé báyìí ń kó oníṣẹ́ tẹ̀lé yàn nìyẹn owó oníṣẹ́ dà owó mọ́tò dà òun ṣàbẹ̀kúta ń bí ọ̀nà Ìbàdàn báyìí náà ní nínú ṣáìdì díẹ̀ àràbà báyìí wọ́n tá bá débẹ̀ wọ́n máa gádà owó kẹ̀ ẹ mọ̀ èèyàn lè gbọ́ ọ̀rọ̀ owó kó má tara jẹ́ wọn onírinṣẹ́ pé báyìí ló ṣẹlẹ̀ a máa mú fún bíbá yìí kí la fẹ́ ṣe àjọsọ̀rọ̀ owó ó kù sórí mọ́tò tó máa kó wa lọ onírinṣẹ́ náà ló lead mi dé ibi tá a ti máa rí mọ́tò nígbà tá a wá rí mọ́tò yẹn yarí pàfi kó ń gba owó àsítórí ẹ̀ pé jọ́ọ̀bù tá a rẹ̀ ṣe náà kì í ṣe pé bóyá nǹkan kan gbọ́n lẹ́ta lórí pé yẹ kákó sílẹ̀ fi dẹ́pọ́sìtì irinṣẹ́ àbí ká fi dẹ́pọ́sìtì mọ́tò láì fọ̀rọ̀gùn abá kó irinṣẹ́ sínú mọ́tò abá dé inú ìlú tá a sọ yìí báyìí park jẹ́ kọ́lẹ̀ lọ pé ìyá alára gbé wá kó wá sanwó irinṣẹ́ ìyẹn bá dé ló ní owó pélére pé ta ló pélére wá ẹni tó pélére wá náà ni ká lọ aláyé wa ṣé ẹ jẹ́ kí ní ìkúná kẹ tó pe àwa síbi ni àti débì tí mo bá fi ṣàfikẹ́ owó jáde wọ́n pera wọn tẹ̀ ìwọ obìnrin yẹn wọ́n rí mọ́ lọ́wọ́ mo bá wo ọ̀run fún la máa ṣe ẹni tó wá pè mí lọ kí n dẹ̀ máa pè pé kí lẹ fẹ́ ṣe sọ̀rọ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn ló láyé àti láwé kọ́nà sí kíní dáhùn yìí ni o mi lè wojú ẹ̀ mọ́ ó change ẹ̀ mọ́ mi lọ́wọ́ ó ti bẹ̀rẹ̀ sí lá kíní ẹ̀ má súnmọ́ onímọ́tò àtúnṣe pé ẹ jẹ́ ká máa lọ báyìí lọ́rọ̀ ṣe ní ìkúsùnmọ́ tá a fẹ́ ṣe
àbápadà oníṣẹ́ yarí pé àfi kí òun gbowó ọlọ́lá pé àjọ ń ṣe normal tẹ́lẹ̀ ní iná là ń lò mo sọ yẹ pé tá a bá ti ń lọ show a máa yọ owó yẹn díẹ̀díẹ̀ onímọ́tò yarí kanlẹ̀ pé àfi kí n fi kankan dúró lọ́dún yẹn lọ́hùn ó wá jẹ́ pé tẹlifíṣàn white and black kékeré kan ṣo tó lè jẹ́ set tó wà nínú ibi tí mò ń sùn ìgbà jẹ́ bí ilé dáàdi mọ́mi wà ní káwọ̀ sí bíbá ẹni náà ayẹyẹ yẹn sùn gbà yẹn so tẹlifíṣàn yẹn nìkan la lè pè ní nǹkan tí èèyàn lè àrítọ́ka sí pé tó bá múná dé kéèyàn tán kéèyàn máa wo nǹkan bẹ́ẹ̀ tẹlifíṣàn yẹn mo wá fi dúró ìjọ yẹn ni mo kó ń bọ̀ pé ṣé màá kọrin yìí mọ́ṣá ṣùgbọ́n lẹ́ni àyọpẹ́ ń jọ. ṣùgbọ́n ẹ̀yin ló máa ń wò káàkiri àgbáyé lẹ́nu kò síṣẹ́ tí ò ní ìpèníjà tiẹ̀. now Lékè Ìyàndá ẹ wà l'Abẹ́òkúta ìgbà tó tó àkókò kan nítorí táwọn èèyàn ń sọ ẹ kú ò àbí ẹ wá sí Ṣàngó ìgbà tó yá ẹ tún padà s'Abẹ́òkúta ẹ já relocate ká lọ parí ẹ̀ ń ta. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. now record mélòó wà ní ẹ ṣe lápapọ̀. rẹ́kọ̀dù yẹn ti di 8 sá. 8 bẹ́ẹ̀ni sá. ẹ̀yin lọ́lọ́run fi gbogbo ọ́fíìsì kẹ́. bẹ́ẹ̀ni sá. bánà yín ló ta sókè bí olóṣèlú yìí. bẹ́ẹ̀ni sá. ambassadọ Ọlọ́lá Lékè Toríọlá olúborí Fuji. bẹ́ẹ̀ni sá. wọ́n fún yín ládé ni àbí òládé tẹ́ gbé sọ́rùn yìí. olúborí Fuji yẹn àwọn ẹgbẹ́ máà ni wọ́n fún mi ní Ogun State olúborí Fuji. ní ti composition ẹ mọ̀ pé tá bá ń sọ̀rọ̀ real Fuji normal Fuji pure Fuji o àwọn ẹ̀gbọ́n wa tí gbogbo àwọn ẹ̀gbọ́n wa tí a bá ń bẹ̀ ni wọ́n ń ṣe dáadáa ṣùgbọ́n pertaining to situation tá a wà pẹ̀lú bí nǹkan tí Fuji ń sọ nísìn ká má sọ pé bóyá à ń kọ à ń fi Muslim kọ Fuji à ń fi Christian kọ àbí à ń fi hip hop kọ Fuji wọ́n pé pure Fuji pẹ̀lú ohun èèyàn òun ló wọn lọ́hùn pẹ̀lú nǹkan táwọn èèyàn ń sọ lọ́tún lọ́sìn ìyẹn ló mú mi panupọ̀ ṣe wáìmì so as number 2. lẹ́gbàá yìí lẹ́yìn Àlàó Kàdóso ta ló tún lè ṣe nǹkan yẹn tó lè dàbí nǹkan bẹ́ẹ̀. mo lórin tuntun tó múnú tutù ló ń jáde lẹ́nu Ìyàndá Olúborí bàbá bọ́sẹ̀ o orin tuntun tó múnú tutù ló ń jáde lẹ́nu Ìyàndá Olúborí bàbá bọ́sẹ̀ o àwọn tèmi ń gba bẹ́tìn lórí Lálékè o wọ́n ní lẹ́yìn Bàmí Aláwọ̀ṣẹ́ fi ìwọ ọmọ Adékúnlé wọ́n ní lẹ́yìn bàbá Olúborí la tún fojú jọ tó lè ṣe kinní yẹn fún wa òkò tẹ́ wa lọ́rùn tóró orin tuntun tó múnú tutù ló ń jáde lẹ́nu Ìyàndá Olúborí bàbá bọ́sẹ̀ o táwọn èèyàn bá dẹ̀ ń rètè èèyàn gbọ́dọ̀ máa tún já ara ẹ̀ wá sílẹ̀ ṣe mọ̀ pé Jamaica àwọn pákéjì orin wọn pé Sẹ́lí Fuji tá bá wọnú orin adáde ní Jamaica a rí i pé Fuji Fuji dá dúró bọ̀ tí wọ́n bá fẹ́ fi nǹkan kan kún pé àtúgbà kínní kan wọ́n fi kéwú kún wọ́n fi àwọn orin wákà wọ́n fi kún wọ́n fi gbogbo alákòóná mọ̀ bẹ́ẹ̀ wá Ìyàndá Olúborí àti pálára ní gbéraga Olúborí olórin bàbá ẹ̀ tó jẹ́ bí. ṣe mọ̀ pé àwọn kan wà wọ́n kọ Òṣùpá stuff ẹ pé pattern Òṣùpá ni wọ́n ń lò ẹlòmíì dẹ̀ lọ ní láìní Rẹ̀mí bá a ṣe ní bá a sí stuff la ní K1 stuff but kéèyàn dá dúró tó bá kàn fẹ́ ṣeré wọ pé bàbá mi Àlàó ló sọ pé orí owó lórí mi ẹ mọ̀ pé àyọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ ni pé King Òṣùpá Saheed ó kọ ní báyìí nǹkan bẹ́ẹ̀ tó bá dẹ̀ ti lọ tó ti bọ̀ bẹ́ẹ̀ yẹn padà sórí kí yẹn. so Ìyàndá dá dúró ni wọ́n mú ẹ bẹ́ẹ̀ ni sá. ẹ tún fún wọn ní nǹkan kan. Lálékè Ìyàndá o lágbolé olórin Olúborí ni mi orúkọ ló ń ró mi o Lálékè Ìyàndá mo fi dá dúró èmi ò so mẹ́nìbọ̀dì èmi ò dìrọ̀ mẹ́nìbọ̀dì kí n tó dolókìkí o àyàfà arúgbó ọjọ́ ìwọ̀n ọba àjíkí ó furugbájìgì ọba tó láyé lọ́run mi ò fẹ́ kó di lọ́la káwọn èèyàn wa sọ pé ọpẹ́lọpẹ́ lágbájá ló star mi àbí tàmẹ̀dò ló jẹ́ káwọn ayé mọ̀ mi
èmi ò ṣe sáré kọjá kádàrá ni mo fi fọlọ́run sílẹ̀ kó ṣiṣẹ́ mi láṣẹ. Ìyàndá ẹ fáwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín gbogbo àwọn tó fẹ́ lórí gidi lóde eré tẹlifóònù nọ́mbà mi YouTube Facebook ẹ fún wọn. tẹlifóònù nọ́mbà mi náà ni WhatsApp nọ́mbà mi 08030808192 lẹ́ẹ̀kan sí fóònù nọ́mbà mi hotline mi náà ni WhatsApp nọ́mbà mi 08030808192 ní TikTok @Ọlálékè Ìyàndá òní ní TikTok. Facebook ńkọ́? Facebook mi Ọlálékè Ìyàndá náà ni Facebook mi. YouTube ńkọ́? YouTube mi Olúborí Fuji. Ẹ bá fẹ́ wá mi lọ sí Instagram official_Ìyàndálékè _Olúborí 1. ẹ ṣe Olúborí náà láti ń gbà lálejò látàárọ̀ tí wọ́n sọ pé lẹ́yìn Ṣẹ̀fíù Àlàó lẹ́gbàá yìí èmi ló kàn. ó ti tán.